má tẹ̀lé lẹ́gò fáwọn èèyàn pẹ̀lú píkọ́ ọmọ wẹ̀ṣẹ̀ o, má jẹ́ kán kó bá ẹ o, má jẹ́ kán kó bá ẹ o, ní tèmi fẹ́ sọ nìyẹn o. Àkóbá ọkàn rí gbogbo àwọn tí wọ́n ní àwọn tí wọ́n ní bulletproof lọ́wọ́ lánàá tí wọ́n ní kàn dànù wọ́n kó bá wọn ní o. Gbogbo ẹni tó ní traditional bulletproof lọ́wọ́ lánàá tí wọ́n sọ fún un pé in the course of religion tán sọ fún un pé kó lọ dànù àkóbá lórí o, wọ́n kó bá ní o. Má jẹ́ kí wọ́n tàn ẹ́ o. Inú ayé tá a wà yìí ogun ló wá jà o, ogun ló wá jà o. Ogun tó ọdẹ wá jà kì í ṣe ogun, kì í ṣe physical war ló wá jà o, spiritual war téèyàn ọdẹ fi kú ni ó máa jà ogun yẹn. Òdodo ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìyẹn. Èmi ò kì í tàyàn èmi ò kì í tàyàn wasn't like ogun tó wá jà láyé is not a physical war but spiritual war. Táwọn kan bá wá délé ní tó bá ń sọ pé kò sí jálàbí wọ́n fẹ́ gbálẹ̀ gòfà fún ẹni o. Má jẹ́ kí wọ́n tàn ẹ́, má jẹ́ kán kó bá ẹ. Àwọn kan ti ń sàbámọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Kí ló ń mú àwọn kan sàbámọ̀ ni pé àwọn kan wọ́n ti fẹ̀sìn bojú, wọ́n ti gba tí ó dáa. Ṣé gbogbo ohun tí àwọn ẹlẹ́sìn àwọn tí wọ́n gbé ẹ̀sìn wá, ṣé gbogbo ohun tí wọ́n bá lọ́wọ́ bàbá wa ni ó dáa? Ẹ dákun, kéèyàn kan sọ pé òkìgbé ó dáa, kéèyàn kan sọ pé ayẹta ó dáa. Tá a bá ti condemn spiritual ayẹta táwọn bàbá wa ń ṣe, ó yẹ ká lè condemn ayẹta tí àwọn ọlọ́pàá ń lò. Ẹ jẹ́ á gbé kínní sínú làákàyè o. 36 ni o, use your 36. Use it very well. Don't let anybody deceive you. Ẹni tí ń condemn tí ń bẹ lọ́wọ́ rẹ tó dáa yẹn, n tó nínú ilé ó burú ju tí wọ́n ní lọ́wọ́ yẹn lọ. Torí pé wọ́n gbé síta ló jẹ́ ó máa condemn ẹ̀. Ẹ rí i pé àwọn òyìnbó wọ́n ṣe òòṣà ju àwa dúdú lọ. Ṣùgbọ́n nígbà tán dé ń jò ní ìkíni wọ́n ṣe, wọ́n condemn gbogbo àwọn nǹkan tí àwọn bàbá wa tí wọ́n ń lò tó jẹ́ ìwúlò. Wọ́n condemn, wọ́n sọ ewé di ẹbọ fún wa. Gbogbo ẹni tó bá ti ń jáwé, tó bá ti ń wágbò, à ń pè lẹ́lẹ́bọ. À ní oníṣègùn ni kò mọ̀ níwájú Ọlọ́run. So ẹni tí bá ti ń já ẹni tọ́lọ́run ó bá dá ọmọ kò mọ̀ níwájú Ọlọ́run. So ẹni tí bá ti ń lo egbò tí Ọlọ́run ọba dá fún wa ká máa fi ṣèwòsàn ara kò mọ̀ níwájú Ọlọ́run. Nígbà tí wọ́n gbé ìyìn rere dé, àwọn tí wọ́n wá gbé ẹ̀sìn fún wa, àwọn mùsùlùmí náà dé, àwọn kan tọ́jà lákatakítí, àwọn yẹn náà bẹ̀rẹ̀ sí ní condemn pé ẹ̀ bá ti ń gún ọṣẹ. We have our traditional way of making soap. We have our own traditional way of making soap. Ọṣẹ dúdú láì pọ̀ nǹkan kan mọ́ is an herbal medicine. Very hygienic medicine. It's an herbal medicine. Ọṣẹ dúdú láì mix nǹkan kan, mama ti mix nǹkan kan mọ́. Ká tó wá sọ pé tó bá fẹ́ lò fún kòkòrò, ó ní tó máa mix mọ́. Tó bá fẹ́ lò fún nárun, ó ní tó máa mix mọ́. Tó bá fẹ́ lò fún kípa òtà ọmọ ká ọ, ó ní tó máa mix mọ́. Èmi ò kì í tàyàn, ṣùgbọ́n o ò lè tàn mí kí n gbà fún ẹ. O ò lè tàn mí. Tó bá ń tàn mí, màá máa yín mú sí ẹni because mi ò ń ṣe ẹni téèyàn lè tàn. Nígbà táwọn kan wá dé tí wọ́n condemn gbogbo àwọn nǹkan yìí, ṣé gbogbo tí wọ́n condemn lọ́wọ́ àwọn bàbá yìí ṣé náà ni ọ̀dà? Ewé kódà, egbò kódà, ọṣẹ lílò kódà. Àwọn dẹ̀ ń fi machine ṣe ọṣẹ lọ́ọ̀tì, wọ́n fi machine ṣe ọṣẹ sódà, wọ́n fi chemicals po ọṣẹ papọ̀ fún wa, wọ́n ní ìyẹn ni ká máa lò. Ọṣẹ dúdú tiwa kódà. So ẹni tá a bá ti bá ọṣẹ dúdú lọ́wọ́ ẹ̀ ẹlẹ́bọ ni, ẹni tá a bá ti bá ọṣẹ dúdú lọ́wọ́ ẹ̀ olóògùn ni. Whereas ọṣẹ dúdú yẹn gan ó dáa ju ká lu ọṣẹ chemical lọ. Ká máa fi ọṣẹ dúdú wẹ̀ wàláì ó dáa ju ọṣẹ chemical. Ẹni tó bá ń fi ọṣẹ dúdú wẹ̀ dáadáa rándanrandan ọ̀rọ̀ àṣìṣọ́ ọ̀rọ̀ ni pé tí ìbá ti ń lọ ọṣẹ dúdú yóò tètè léwu lórí, ó tètè fẹ́ léwu lórí. Ọ ń bímọ lóòjọ́ tí ń léwu lórí. Sí ọṣẹ kẹ́míkà tá ń lò yẹn, ọṣẹ kẹ́míkà tí ń ba nǹkan jẹ́, tí ń ba àwọ̀ ara jẹ́, tí ń ba nǹkan jẹ́ lára.
tó bá lọ ṣe chemical tó bá dán lẹ́nìí ara ẹ̀ ń padà máa rí sàkóso because chemical ni wọ́n fi kó ọṣẹ dúdú tó jẹ́ natural herbs ìyẹn ni wọ́n condemn. So àwa ti rí pé ẹni tá a bá ti bá ọṣẹ dúdú lọ́wọ́ ẹ̀ a máa wá wò gẹ́gẹ́ bí ẹni tí ọmọ tó ń ṣe. Ìtọ́jẹ́ kí n jáde ṣe fídíò yìí ó ti tó bí ọlọ́jọ́ mélòó kan mo rí pé ọ̀rọ̀ kan ń jẹ lórí social media TikTok ní Facebook ní táwọn kan sọ pé jálàbí ọ̀dà jálàbí ẹ bá ní jálàbí kò yẹ lẹ́bọ ni ayáwo àlùkàwò lọ sọ pé ká ṣe jálàbí. Ẹ sọ fún ẹni tí ń ṣe tó sọ pé jálàbí yẹn ọ̀dà ẹ sọ fún un pé kì í ṣẹni re ìkànnì kì í ṣèyàn dáadáa. Ìwọ tó condemn jálàbí ìwọ ń kó yàn lọ sí Mẹ́kà òun kó yàn lọ sí hajj ṣé gbogbo wa láṣẹ ní láńsẹ̀nsì àti kó yàn lọ sí umura ṣé gbogbo wa láṣẹ máa ń láńsẹ̀nsì ẹ̀ lọ́wọ́ ṣé gbogbo wa láṣẹ máa ń láńsẹ̀nsì àti kó yàn lọ sí Mẹ́kà. Ìwọ ti rọ́nà àbáyọ láti máa jẹun òkèlè rẹ ti ń pọ́n ṣé iye tí wọ́n ń gbé èrò Mẹ́kà ni wọ́n ń gbà lọ́wọ́ wọn ṣé iye tí wọ́n ń gbèrò umura arákùnrin tó sọ pé jálàbí ọ̀dà tí ń kọ̀ndẹ́mù jálàbí pé ayé àlùkùránì tó bá sọ pé ká máa ti jálàbí ẹmu jáde èmi náà wàá fẹ́ sọ fún ọ pé ayé àlùkùránì tó sọ pé tó bá ti fẹ́ kòyàn lọ umura o máa gbowó lọ́wọ́ wọn máa fi wọ́n ṣe jẹun ibi tí wọ́n ti ń jẹ nìyẹn òǹkòyàn lọ sí ájì òǹkòyàn lọ sí umura ọ̀dẹ̀ ń gbowó lọ́wọ́ wọn ṣé iye owó pléènì ló ń gbà lọ́wọ́ wọn ṣé iye owó tíkẹ́ẹ̀tì ló ń gbà lọ́wọ́ wọn tí wọ́n bá fẹ́ ṣe tọ́lọ́hún ṣé ẹ mọ̀ pé umura àti ájì tọ́lọ́hún lálá fẹ́ lọ ṣe so definitely ẹni tó bá fẹ́ kóyàn lọ ó yẹ kó náà fi ṣe tọ́lọ́hún pé gbogbo ohun tí má ṣe wà láti mọ́ bá ṣe o kọ́lọ́hún ọba kò fi sẹ́mẹ́lẹ́sàn rẹ o tó bá dé àlìkíámà kọ́ lọ́ máa gba àlìjánnà. Ìwọ fi Ọlọ́run búra pé o ò fi owó kún kòwò ló ń ṣe. Òun fún àwọn èèyàn àwọn tó ń fún ní ambassador ó ti lórí ibi tó gbé wọn sí ó ti ní percent ó ti ní iye lórí iye èèyàn tán bá mú wá ó ti ní tí wàá máa fún wọn láwọn tó fún ambassador lórí iye èèyàn tó bá mú wá ní percent tí wàá máa fún wọn ó ti ní iye tẹ́jọ́ agree sí lórí iye èèyàn tó bá wá látọ̀dọ̀ wọn báwọn tí wọ́n fún yàn ní ambassador ṣe ń ṣe nìyẹn. Kí nìyẹn ǹjẹ́ ànábì gbowó lọ́wọ́ àwọn èèyàn láti kóyàn lọ sí ájì sí ànábì gbowó lọ́wọ́ àwọn èèyàn láti kóyàn lọ sí umura. Ìwọ́dẹ̀ bọ́ sórí TikTok ọbọ̀ sórí social media mo kàn ń wò mo rẹ́rìn pé kí ló dé táwọn èèyàn ọmọ tọkàn náà gbèsè ayé wọn náà tọ́jẹ́ pé tí àwọn èèyàn bá ti rójú wọn á wá mọ̀ ti ọwọ́ bọ ìjọmọnìyàn àwọn kan tó ẹ̀sẹ̀ fẹ́ dìde ọ̀nà tí wọ́n fẹ́ bàjẹ́ yìí torí pé lọ́n ti ní kí wọ́n máa rí ọ̀nà àbáyọ o ti rí àwọn èèyàn kó lọ Mẹ́kà o ti rí àwọn èèyàn tún jẹ owó umura tó ń gbà lọ́wọ́ wọn owó hajj tó ń gbà lọ́wọ́ wọn o ti rí tiẹ̀ níbẹ̀ Ọlọ́run ti ní kó máa rọ́nà lọ níbẹ̀ eléyìí ni kò tì bọ́ ọ̀nà táwọn kan tọ́lọ́run tó wá là fáwọn kan táwọn kan náà fi ń jẹun ṣé gbogbo èèyàn ló lè dádùá ṣe ni tó bá jẹ́ tí gbogbo èèyàn bá jẹ́ aládùá pásọ̀ ò ní róúnjẹ jẹ mọ́ òdodo ọ̀tí mẹ́bẹ̀ nìyẹn tí gbogbo èèyàn bá jẹ́ aládùá tó lè dádùá ṣe àfọ́ ò ní róúnjẹ jẹ mọ́. Àwọn kan ń bẹ tó jẹ́ pé àfi rọ̀ wọ́n lọ́rùn kan ṣàdúrà àwọn kan sì bẹ pé wọ́n ṣàdúrà gan ọ̀nà nígbà àdúrà kí ni wọ́n máa ṣe wọ́n á tọ ẹni tí wọ́n bá lérò pé Ọlọ́run wà lọ́dọ̀ rẹ̀ wọ́n á tọ ẹni yẹn lọ ẹ dákun ọ̀rọ̀ mi rí báyìí ọ̀ya ẹja ṣerú àdúrà báyìí ẹja ṣàdúrà báyìí Ọlọ́run bá ó dẹ̀ lò ní sábàbí. Àwọn bàbá tàná wọ́n ṣe fá àwọn tí ń ṣe jálàbí tí wọ́n bá mú un tí ọ̀dà mọ́ nìyẹn jẹ́ ká bá wọn wí ní ti ń bẹ́ẹ̀ nìyẹn ní tó yẹ ká là nìyẹn. Àwọn tí ń ṣe jálàbí tí wọ́n bá yàwó sùn in the course of jálàbí obìnrin ò lè gba wájú ẹlòmíì kọjá yóò rí pé òun bá obìnrin yẹn sùn yóò gbowó lọ́wọ́ ẹ̀ yóò tó já lólè ara yóò gbowó lọ́wọ́ ẹ̀ yóò tó bá sùn torí pé ìyẹn ń wá ọ̀nà àbáyọ sí ìgbésí ayé ẹ̀. Bẹ́ẹ̀ náà ni bọ́kùnrin wá ẹ ti mọ dèdè ìṣòro tó gbé wá ẹ tún fi kún ìṣòro rẹ̀ lọ ní. Irú àwọn yẹn ni ẹ jẹ́ bá wí kì í ṣe ẹ lè you can never condemn jalabi because of àwọn miscreants àwọn tàbá àwọn ifu person tí wọ́n ṣe ibo ni òsì kàńdá
ààrí ọlọ́pàá tí ń kó bá fún àwọn olè ni tájọ ń jalè ààrí sọ́jà tó náà ń darapọ̀ mọ́ àwọn olè tí tájọ ń jalè sígbà tá a sì rí bá tó látọ̀ wọn kí a sì kàǹdà lélẹ́yìí kò síbi tí ò sí kàǹdà káwájì torí pé wọ́n mú ọlọ́pàá tí ń kó bá fún àwọn olè káwá sọ pé gbogbo tí ń jẹ́ ọlọ́pàá pátá ni ọ̀dà ńlá ká nítorí pé wọ́n mú sọ́jà tó ń kó aṣọ sọ́jà fún àwọn olè tó náà ń darapọ̀ mọ́ wọn tájọ ń digun jalè káwá ní gbogbo tí ń jẹ́ sọ́jà ọ̀dà ara àwọn tẹ́ríhùn àwọn tán mú un náà dá àwọn yòókù dá bẹ́ẹ̀ náà ni ẹni tó já àfa tó bá já àfa oníjàlábí àfa àkọmọ ní kí ó wà àfa oníwàásí wà àwọn àfa àánú ilé sì wà tó yẹ pé jálàbí ni wọ́n bẹ́ẹ̀sì lórí ni wọ́n ń ṣe táà ṣe nǹkan kan mìíràn. tàbálà ànàbí ò ṣe jálàbí ànàbí ṣe jálàbí sànàbí ò ṣe okòwò ní gbogbo ohun tá a bá ti gbé kalẹ̀ tó bá ti ń di owó fún wa is jálàbí gbogbo ohun tá a bá ti gbé kalẹ̀ tó bá ti ń lè jẹ́ káwọn èèyàn darí sọ́dọ̀ yín wá máa ná nǹkan yẹn wá máa nájà nǹkan yẹn jálàbí ni kí ló táwọn èèyàn lágbọ̀ọ́yé náà. àwọn sàábé ṣe jálàbí fànàbí wọ́n ṣe jálàbí ànábì rán wọn ṣẹ́ ọ̀ràn wọn lọ sí ìletò níbi tán pé ká ṣe wáàsí lọ ádàdé abúlé yẹn àwọn ará abúlé yẹn ọgbà wọn lálejò wọn àdá wọn lóhùn wọn bá wọn sọ wọn àjẹ kan dúró ejò sì sákànjẹ nínú àwọn ará abúlé yẹn débi pé ó ń pọ̀ kàkà kú wọn wá padà lọ bá àwọn àlejò tájà wọn sàbí ànábì pé ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ ejò ti sá ẹyẹ ọmọ wa kan jẹ àwọn àti fún pé ọ̀dà kí lẹ́ẹ̀ fún wa kí lẹ́ẹ̀ fún wa ó yẹ fún alẹ́ ran kan torí pé àwọn sàbẹ́ tán dábúlé òun ni ebi pa wọ́n débẹ̀ ni àwọn ará ìletò yẹn ọ̀ wá gbà wọ́n lálejò ebi sì ń pa wọ́n wọ́n wá lé wọn pé ká má dúró àwọn fẹ́ gba Islam tọ́rọ́ ti ń gbúrò ànábì pé yọ́ sọ àwọn di mùsùlùmí àwọn àfẹ́ gba Islam wọ́n wá lé wọn àfẹ́ ká dúró lábẹ́ bẹ́ẹ̀ lejò ló ti sá kan jẹ́nu wọn. àwọn yẹn fún wọn lẹ́ran o wọ́n gbẹran lọ́wọ́ wọn o wọ́n dẹ̀ ka Fátíà sí ojú ibi tí ejò ti sá ẹnìyẹn jẹ ara ẹnìyẹn dẹ̀ yá wọ́n dẹ̀ gbẹran wọ́n gbẹran. kí nìyẹn ṣẹ́rí ẹ jẹ́ ká mọ tá a máa sọ èmi kàn àwọn tí wọ́n bá oríṣiríṣi èèyàn ló ti wà ẹni tó oníkálukú ni kọ́ máa tó fẹ́ fúnra ẹ̀ má sì gbàtàn jẹ má gbàtàn jẹ tí n bá jogún kankan lọ́wọ́ àwọn baba ńlá kú baba mi nísìnyí èèyàn kan ò lè sọ pé kí n dànù ń tọ́jú ẹ̀ ní tí n bá tiẹ̀ lò ó tí n bá di pé kò tí ì wúlò fún mi ń tọ́ máa tọ́jú ẹ̀ ní o wọ́n tó ní málù lọ́wọ́ oògùn àlùwò oògùn ayẹta tó jogún bá tó lọ kó sódò ìyá rẹ̀ ó jẹ o ìjọ tí ogun bá dé torí pé Nàìjíríà dáwà ẹ má jẹ́ àtàrà wa ogun ń bọ̀ kódà ogun ẹ̀sìn ká máa bẹ lọ́ọ̀ ní kọ́lọ́ má jẹ́ ọ̀sẹ̀lẹ̀ ogun ẹ̀sìn àfàìmọ́sẹ̀lẹ̀ rẹ̀ díẹ̀ báyìí ni nílẹ̀ Yorùbá tá a wà yìí ogun ẹ̀sìn àfàìmọ́sẹ̀lẹ̀ rẹ̀ díẹ̀ báyìí ni àfi ká bẹ lọ́ọ̀ dáadáa lórí ẹ̀ àfi ká bẹ lọ́ọ̀ dáadáa lórí ogun ẹ̀ nílẹ̀ Yorùbá tá a wà yìí o ẹ dágan. àwọn títànà kí ni ohun tí wọ́n fi jagun gbogbo àwọn tí wọ́n bàbá wa tí wọ́n ń bẹ́lẹ́gún yàtọ̀ bá ṣe bí ẹni tí Islam bá lọ́wọ́ wọn náà ni wọ́n fi jagun ẹni tí Islam bá lọ́wọ́ wọn náà ni wọ́n fi jagun. Ànábì lọ́lọ́run bá jagun o òṣìṣẹ́ ńlá Muhammad lọ́lọ́run bá jagun wájà ní náà mi bẹ́ẹ̀ ní àìdí ìsádán wà mí kálífì ìsádán fàgìṣẹ́ náà fàún láyé sírù náà sọ Ọlọ́run lè sọ àyà kalẹ̀ fún nítorí tiẹ̀ ṣe àyà kankan lè sọ fẹsẹ̀ àyà lè sọ kalẹ̀ mọ́ nítorí àyà ò lè sọ kalẹ̀ mọ́ nítorí ẹ o nígbàgbọ́ nínú Ọlọ́run gba Ọlọ́run rẹ gbọ́ kó o sì nígbàgbọ́ pé ntọ́ bá ṣe
wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin. mo fẹ́ fi dá yín lójú lẹ́ni pé àti ẹni tí ń ṣàdúà àti ẹni tí ń wẹ ọṣẹ ojú ọ̀nà kan náà ni wọ́n jọ ń rìn. má ti ìbú mi o, kọ́kọ́ gbálàyé mi ni o. ẹni tí ń ṣe àdúà àti ẹni tí tó ń wẹ ọṣẹ ọ̀nà kan náà ni wọ́n ń rìn. báwo ni wọ́n ṣe ń rìn ọ̀nà kan náà? ṣé ẹni tí ń ṣe àdúà ní àdúà rẹ ti jọ lójú débi pé ó ti wò pé bó o ṣe ṣéun náà ó ti gbà lẹ́sẹ̀kẹsẹ̀ dey play máa tanra rẹ̀ ṣé bọ́lọ̀ ló máa gbà ọlọ́run ló máa gbà. ẹni tí ń ṣàdúrà ò tó bẹ́ẹ̀ kọ́ fọwọ́ gbáyà láàrin ọdún kan ọdún méjì ó lè máa béèrè nǹkan kan kọ́lọ́run má ti ṣe fún ọ. ọmọ iye tí ń bẹ lọ́hùn ilé lọ́dún ni, ọmọ iye tí ń bẹ lọ́hùn mọ́tò láti láì mọ iye ọdún sẹ́yìn tẹ́lẹ̀ ẹlòmíì ti wà lórí pé ọlọ́run dákun ṣe mọ́tò fún mi ṣe mọ́tò fún mi ṣe mọ́tò fún kí ló dé tọ́lọ́run ò ṣe fún ẹ? àdúrà rẹ ò tí ì gbà ni, àdúrà rẹ ò tí ì gbà ni. ọlọ́run mo fẹ́ lọ ájì mo fẹ́ lọ umura ọlọ́run dákun ṣe fún mi, ẹlòmíì ọbẹ̀ lọ́run títí tí ó fi kú ni tọ́lọ́run ò ní ṣe fún un. ó ní pé àdúrà tó ń ṣe yẹn ọlọ́run ẹlẹ́dàá rẹ tó gbọ́kàn léhun òun ni yóò ṣe kínni, òun ló máa fàṣẹ sí i. ẹni tí ń wẹsẹ̀ ńkọ́ ta ni ó fàṣẹ sí i? ẹni tí ń jẹ àṣejẹ ńkọ́ ta ni ó fàṣẹ sí i? ṣé gbogbo ọṣẹ tí èèyàn ń wẹ̀ ṣé gbogbo ọṣẹ tí èèyàn ń wẹ̀ ní ń ṣiṣẹ́? ṣé gbogbo àṣejẹ ní ń ṣiṣẹ́? ṣé gbogbo àṣejẹ ẹlòmíì fi 300,000 500,000 ṣiṣẹ́ tí ó fi ṣiṣẹ́ sára tí ó fi gbìyànjú sára rẹ̀ tí ó fi ṣàṣejẹ tí ó dẹ̀ ní ṣiṣẹ́ ọdẹ lè ṣe ènìyàn lè ṣe ọṣẹ 300 naira tó jẹ́ pé 300 naira ló máa parí ọṣẹ yẹn yóò dẹ̀ dàbí ẹni pé ọṣẹ yẹn á wá ṣiṣẹ́ bíi pé èèyàn sóògùn owó fún yàn. ẹni tẹ́ ẹ fún lọ́sọ̀ yóò tún wá máa béèrè ìjọ mi pẹ̀lú ẹ̀dá kan ọṣẹ tẹ́ ẹ fún mi ń jò ní ṣerú ẹ̀ kù ìwọ gan tó ṣégi o lè má rántí tó fi ṣe mọ́. àìmọye bẹ́ẹ̀ tó ti ṣẹlẹ̀ sí mi bẹ́ẹ̀ tó ti ṣẹlẹ̀ sí mi wàláì àìmọye bẹ́ẹ̀ ẹ lè fi mílíọ̀nù ṣiṣẹ́ tẹ́ ẹ fi mílíọ̀nù pé kíní àgbo kan bẹ́ o tẹ́ ẹ pé téèyàn bá wẹ̀ gbìyànjú ni ẹ jẹ́ àṣẹ náà tẹ́ ẹ dẹ̀ fi mílíọ̀nù ṣe ńgbẹ́ ẹ bá dẹ̀ wẹ̀ ẹ máa retí kí kọ́lọ́hún kó fi báríkà sí kọ́ sáámi sí tọ́lọ́hún bá lóhùn ọ̀sáámi sí kí n la fẹ́ ṣe bẹ́ẹ̀ náà lẹ́ni tí ń ṣàdúrà tọ́ ọba tọ́lọ́ bá ṣàdúrà sí gbogbo àdúrà tọ́lọ́hún sí lọ́lọ́ gbogbo àdúrà tó ń sí lọ́lọ́ ń gbà ní. ó lè fogún ọdún ṣàdúrà tọ́lọ́hún ní gbà ó sì lè fogún ọdún wẹsẹ̀ tọ́lọ́hún ní gbà. ẹni tí ń wẹsẹ̀ àtẹni tí ń ṣàdúrà ọ̀nà kan náà ni wọ́n jọ ń rìn. don't condemn má condemn ọsẹ fẹ́ nìkan kan má wẹsẹ̀ má ìwọ ara ẹ̀ náà wẹ̀ sí ni dẹ̀dẹ̀rẹ̀ ní ẹni má wẹsẹ̀ mọ́ kí ló dé tó kí ni problem tiẹ̀ ẹnu ẹni ṣe ara ẹni fi ṣe orí ẹni ń wẹsẹ̀ sí ni ẹ má jàṣe jẹ mọ́ ẹnu ẹni fi ń jẹ ni sẹ́nu ẹni fi ń jẹ ni ìtẹ̀mí ká tí mo mọ̀ ni pé fúnra ọlọ́run kan sọ inú àlùkò ọlọ́run kan dì sọ fún pé inú ayé tá a wáyé òun dá wa sínú wàhálà òun dá wa sínú wàhálà ni. inna khalaqnal insana fi kabadin ọlọ́run ni mo dá ọmọ ènìyàn sínú wàhálà a ṣe ìjọ tó a bá ti dáyé láti bẹ̀rẹ̀ wàhálà a sì ṣe wàhálà ń kú ni. ogun tí ń bẹ láyé ó ju ogun Ukraine àti ogun oníṣẹ̀lẹ̀ lọ́wọ́ báyìí ogun Israeli àti kíni lọ lógun tí ń bẹnu ayé. ìwọ táyé bá ti rọrùn fún bóyá wọn ti jagun fún ẹ mọ́ mislead àwọn tí wọ́n ń bẹ nínú ogun lọ́wọ́lọ́wọ́ àwọn èèyàn ń bẹ nínú ogun tó bá máa dúà ṣe pàwọ́ ríra rẹ bọnú àdúà fi rẹ sínú àdúà tàwẹ̀ kọ́ máa ṣàdúà lọ́sàn-án lórúkọ rẹ̀ máa gbà wẹ̀ nínú ọ̀nà tá a máa gbà jagun nìyẹn. tọ́sẹ̀ kan bá ń bẹ téèyàn máa wẹ̀ téèyàn tó fi lè ṣẹ́gun tó máa wẹ̀ torí pé kíni
Ògún kọ́ ni yóò sàmì sọ́sẹ̀ wọn. Orò kọ́ ni yóò sàmì sọ́sẹ̀ wọn. Ọba àlùfáà kọ́ ni yóò sàmì sọ́sẹ̀ wọn. Ọlọ́run Allah ó ní ọba tó ní gbígbà àdúrà lọ́dọ̀. Ewé ni, egbò ni, ọba tí máa fi kún fáyà kún sí nǹkan ni ó fi kún fáyà kún sí. Ewé kan ò lè dá ṣiṣẹ́ fúnra rẹ̀, ọṣẹ kan ò lè dá ṣiṣẹ́ fúnra rẹ̀, àǹtú kan ò lè dá ṣiṣẹ́ fúnra rẹ̀. Àǹtú tẹ́ forúkọ Ọlọ́run ọba hàn kì í fẹ́ẹ̀lì ni, ìmọ̀ fẹ́ẹ̀lì. Ẹ lè hàǹtú kó fẹ́ẹ̀lì, ẹ lè ṣàdúrà kó fẹ́ẹ̀lì, ẹ lè wẹsẹ̀ kó fẹ́ẹ̀lì. O lè ṣàdúrà k'Ọlọ́run ọba ó gbà á, o lè hàǹtú k'Ọlọ́run ọba ó gbà á, o tún lè wẹsẹ̀ k'Ọlọ́run ọba ó gbà á. Àlùjànnú kọ́ ní jẹ́sí ó ṣiṣẹ́ o, òpònú èèyàn ní máa ronú bẹ́ẹ̀. Ẹ bá ti ń wẹsẹ̀ àlùjànnú ní ó jẹ́ kó ṣiṣẹ́ dẹ̀dẹ̀rìn ní ẹ́. Ṣé àlùjànnú náà àdúrà tó bá ṣe náà sálùjànnú náà ni ó gbé lọ sọ́dọ̀ Ọlọ́run. Kí ló dé tẹ́ ẹ ka gbogbo àwọn nǹkan títí wá kún nǹkan ìbàjẹ́ náà? Ẹni ó bá ti ń wẹsẹ̀ ó ti ń ṣèbàjẹ́. Ẹni ó bá ti ní ayẹta afọ́bọn ó ti ní nǹkan tí ó yẹ kéèyàn ò ní, ó ti ní nǹkan ìbàjẹ́. Ṣùgbọ́n ayẹta àwọn òyìnbó kì í ṣe nǹkan ìbàjẹ́. Bulletproof àwọn ọlọ́pàá kì í ṣe nǹkan ìbàjẹ́. Ṣùgbọ́n ayẹta tiwa tí wọ́n fi ewé àtegbò ṣe, ẹ mú kinní kan, ẹ mú ojú olóńgbò, ẹ jẹ o, ẹ mú pẹ̀lú èkúrò ojú ọ̀nà, ẹ ṣe ìyá tẹ bá ti mú tẹ ẹ wé ìbọn ò ní ràn yín, ẹ bá ti ṣe àwọn lẹ̀lẹ́bọ ni ó ti ṣe nǹkan ìbàjẹ́. Ṣùgbọ́n wọ́n lè fi mílíọ̀nsì ra bulletproof. Tán bá lóyìnbó fẹ́ ta bulletproof wẹ̀ sí o, wọ́n à fẹ́ máa ń tóyìnbó fi ṣe bulletproof wẹ̀ sí yẹn. Wọ́n ṣe tán láti kó owó rọ̀gùnrọ̀gùn lórí bulletproof wẹ̀ sí yẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú ni wọ́n ní bulletproof t-shirt tí wọ́n máa ń lò láàkó òṣèlú. Bulletproof wears tí wọ́n ní ẹ máa yẹ millions tí wọ́n rà. Ẹ máa yẹ millions tí wọ́n rà. Ayẹta tiwa àwa náà lè kó àwọn èèyàn jọ. Ìwọ tó o bá ní ayẹta tó kọ̀nfàmù ọya ẹ̀ wá test ẹ̀. Níta bá ti pọ́ kọ̀nfàmù ká promote ẹ̀ ká máa ṣe. Ká máa ṣe káwọn èèyàn máa rà á. Ọlọ́run sọ inú Àlùkùránì pé ẹ má ṣayẹta ni. Ìtọ́lọ́run ọba sọ ni pé látù ṣìríkì bí láàyè ẹ má ṣẹbọ pẹ̀lú Ọlọ́run. Ẹni ọba ti lo bulletproof òyìnbó ó ti ṣẹbọ torí yọ gbọ́kànlé bulletproof tó lò. Tó bá jẹ́ pé yẹn lẹ́fẹ́ sọ pé tẹ́yìn àti ayẹta yọ gbọ́kànlé. Ṣé ẹni ó lo bulletproof òyìnbó tó bulletproof táwọn ọlọ́pàá lò yẹn, ṣé ẹni ọba gbé sára kò ní gbọ́kànlé? Kò ní gbọ́kànlé. Kí ló dé tẹ́ kọ̀ndẹ́mù yẹn kẹ́ ẹ sọ fún àwọn ọlọ́pàá pé ẹbọ náà ń ṣe ká má lo bulletproof tán lò yẹn. So torí ìdí eléyìí àfáà tí tó ń kọ̀ndẹ́mù jálàbí àṣìṣe ńlá ni o fáfáà yẹn, àṣìṣe ńlá gbáà ni o fún ẹni tí ń kọ̀ndẹ́mù jálàbí, àṣìṣe ńlá gbáà ni fún ọ. Torí pé n tó ń gẹ́gẹ́ ń ṣe mákàtí umura ti ń kó àwọn èèyàn lọ, ayé ti ń kó àwọn èèyàn lọ, jálàbí ní ń ṣe. Ìkà sí ni, kì í ṣèyàn dáadáa. Ìkà ni, ìkà ni, jálàbí ní ń ṣe. Ọlọ́run ti fi wọ́ sójú ọ̀nà kan tó ti ń rí jẹ tó ti ń rí mu. Kí ló dé tó fẹ́ ba ọ̀nà táwọn kan náà ń lò, ọ̀nà tọ́lọ́ ń gbà á sóore fáwọn kan, kí ló dé tó fẹ́ bàjẹ́?